mo mọ̀ kí gbogbo ọmọ kóòtù òjire nílé lóko lódò lẹ́yìn odi. Èmi ń ti yín tòótọ́ ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ran wa Káyọ̀dé ni mí ọmọ bíbí inú Àjàó ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lógun. Mo ní rán wa létí ni o gbogbo ọmọ kóòtù òjire ṣé ẹ mọ̀ pé a mà ní àwọn oṣù tó wà nínú ọdún yàtọ̀ sí èyí tá a mọ̀ tó jẹ́ gbajúgbajà. Ẹ̀ ń bi mí pé wo la mọ̀ tó jẹ́ gbajúgbajà. Àwọn èyí tá a mọ̀ náà ni tá a máa ń kà pé Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdùn, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Wọ̀nyí làwọn oṣù tá a ní nínú ọdún. A ní oṣù Òǹpa tí í ṣe January. A ní oṣù Egun Àlà tí í ṣe February. Oṣù ẹ̀kọ́ ọdún èyún ni àwọn olóyìnbó ń pè ní March. Oṣù ẹ̀kọ́ ọdún òun làwọn olóyìnbó ń pè ní March. Nínú àwọn oṣù àwọn bàbá wa ni. Alénu àgà ni àwọn bàbá wa ń pè ní April. Bẹ́ẹ̀ la ní oṣù àgà tí í ṣe May. A ní oṣù ẹ̀jẹ̀dún tí í ṣe oṣù June. Ẹ̀jẹ̀dún oṣù June ni làwọn bàbá wa ń pè láyé ìgbà wọn. Oṣù ẹ̀fọ́ ọdún ni oṣù July nínú èdè Yorùbá. Oṣù ẹ̀jọ ọdún ni àwọn olóyìnbó ń pè ní August. Ẹ̀jọ ọdún ni àwọn olóyìnbó ń pè ní August. Bẹ́ẹ̀ la sì tún ní oṣù àrùn ọdún ni wọ́n ń pè ní September. Àrùn ọdún ni wọ́n ń pè ní September nínú èdè Yorùbá. Ṣé rí i pé àwọn bàbá wa wọ́n ń ṣe àwọn ọgbọ́n àtinúdá. Oṣù ẹ̀rin ọdún ni wọ́n ń pè ní October. October ni oṣù ẹ̀rin ọdún láyé àwọn bàbá wa. Oṣù ẹ̀ta ọdún November ni wọ́n ń pè bẹ́ẹ̀. Oṣù ẹ̀ta ọdún November ni wọ́n ń pè bẹ́ẹ̀. Oṣù Èdì ni wọ́n ń pè ní December. Èdì ni wọ́n ń pè ní December. Bó ti rí nù àwọn oṣù tá a nínú ọdún láyé àtijọ́. Ẹ rí i pé mo sọ ṣáájú pé àwọn oṣù kan ń bẹ tó yàtọ̀ sáwọn oṣù tá a ti mọ̀ bí ẹni mowó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn oṣù ọ̀hún náà rèé. Àmọ́ ìgbàgbọ́ àwọn bàbá wa nígbà láíláí ni pé oṣù kálukú wọn ló ní àwọn tó rọ̀ mọ́ torí pé wọ́n máa fi ń bọ ó ti láwọn ìlànà pàápàá jùlọ òṣùpá ni wọ́n fi máa ń ka oṣù nígbà náà. Ó lè dín ó sì lè lé lọ́pọ̀ ọgbà míì. Gbogbo oṣù ọ̀hún ló sì ti ní tó dìrọ̀ mọ́ àtàwọn nǹkan tí wọ́n máa ń ṣe láwọn àkókò náà. Bí àpẹẹrẹ ẹ ti gbàgbé òwe àwọn àgbà ni tó pé ìyàwó tá a fẹ́ lóṣù àgà tí ń fi yán mọ́lé yóò bá níbẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ jẹ́. Òwe àwọn bàbá wa ni. Bẹ́yìn náà bá wá rí bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ nípa àwọn oṣù yìí torí oṣù kọ̀ọ̀kan ló láwọn ìtumọ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ kí n tún mú wá sí kí n ṣàtúpalẹ̀ àwọn oṣù yìí dáadáa lẹ́kùn kẹ́kẹ́ ẹ jẹ́ ń rí ìdáhùn yín lábẹ́ àríwísí. Ẹ kọ́ bẹ̀ pé ẹ fẹ́ mọ̀ iṣẹ́ táwọn oṣù yìí ń ṣe àti pé àwọn àkókò wọn ẹ bá ń kọ́ bẹ̀ sábẹ́ àríwísí. Kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Èmi ti yín tòótọ́ Káyọ̀dé ọmọ Àjàó ọmọ ayé mi ọ̀dà. Àwa yìí ṣépè níran wa. Mo rí yín náà o. Bẹ́ẹ̀ bá fẹ́ àwọn ẹ̀kún kẹ́kẹ́ ẹ lọ rèé subscribe sórí YouTube channel mi Àgbàwábúra Mbéwé Òṣìọ́rí. Wọ́n ó tún máa kàn sí yín láìpẹ́. Ẹ ṣeun. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà.
nínú àgbà tẹ́ẹ̀ta gbàdá ọ̀rọ̀ ẹ̀yìn àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbàláńgbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba.